ṣe ṣó gbádùn òun bèèrè lọ́nà pé kí ló ṣe ìwọ á ní nǹkan tí mo ṣe fún ẹ ọkọ mi ló wá wò ẹ lójú ẹ kò sí wàhálà mi pẹ̀lú ilé yìí ò ní jẹ́ gbẹ̀mí àti ẹ kẹrù ẹ kò máa lọ ló bá ní wọn ò ṣe kókó bí wọ́n ṣe wá òun sọ pé ìyàwó inú kẹlẹ̀kùn yẹn òun ti fẹ́ wá sọ fún yín ni wọn ẹ̀ṣẹ̀ máa disturb òun ní àbúrò lórí burúkú ni àbúrò yẹn ti dàrú àǹtí ọlọ́run gbọ́ ohun ìdí ṣe pé tí máa ṣe kọ́lọ́n fi àjọ òun kó òun sọ́kún. And there's one thing about my husband tí ó bá ti ṣe nǹkan ẹ̀fọ́ àwọn èèyàn bí àmọ́ bá mọ̀ tí máa lé wọn lọ kò ní sọ anything kò ní tó ìṣòkò máa padà lọ fún wọn lówó pé torí pé àwọn mi lè ń lọ o rárá o ní tó bá gbà lọ́wọ́ ẹ̀ tí mo fi mọ̀ ẹ́ náà ló ti gbà lọ́wọ́ ẹ̀ tí má ti máa fa wàhálà lórí ọmọ kan báyìí pé àánú o wàá fi lé o àkínníkọ ó máa jáwọ́ ni màá ní òkè tí má bẹ jà nísìn wọ́n sọ pé àwọn fẹ́ ọmọ kékeré àwọn fìyà jẹ àgbàlagbà mi téèyàn bá fẹ́ wọn wà láìtàláì ẹkún ni kábíyèsí lẹ́dùnmarè bá kọ́dá ayé àṣẹ̀dá ayé ìbẹ̀yìn àgbègbè àti ń bẹ nílẹ̀ yẹ jójú mi ṣe ẹ má jẹ́ ń fẹsẹ̀ sílẹ̀ fẹ́nu kọ ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́ láṣẹ Èdùmàrè ojú tẹ fi ń wò mí wò ní pátá ojú yóò ní fọ́ etí tẹ fi ń gbọ́ mi ò ní di ẹ ò nílò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ wo Mr. Akínkúnmi wọ́n ṣàkọjá ẹ jẹ́ ń pọ̀ ní Mr. Akin kó lè bá yé dáadáa Mr. Akin kọjá o wọn kọjá ní kí ló ṣẹlẹ̀ mi sọ nǹkan kan mo ṣàdúró ló bá ní ẹ wo àǹtí ni wọ́n sọ pé mi àti ìjọ náà jọṣepọ̀ yẹn kí ló wá sọ mi àṣe nǹkan kan ẹgbẹ́ ṣàṣe wọn kan lánàá ni why you lying irọ́ nìyẹn náà you did something you actually lied to me that you are a virgin so mi ò mi fẹ́ bẹ̀bẹ̀ o kọ́ ara pé virgin ni I am not a virgin in fact babe ọmọ yìí mo ti ń bá yàn lájọṣepọ̀ mi ò rí irú ẹ̀rí àbí ọmọ yìí ti fẹ́ jù mo kò wọ́ bẹ̀ kó ló bí I blame myself as young as you are abẹ́ ti wá fẹ́ bí omi okay babe kí ló fẹ́ ṣe fún báyìí no now just that little things oní kó máa lọ kí ló wà ń bẹ̀ fọmọ ọlọ́mọ sílẹ̀ kó máa ṣiṣẹ́ kò possible kò lè ṣiṣẹ́ bíbá ẹ̀kọ́ ìkókó onígbómi kó tún gbẹ̀yìn kó tún kọ́ ṣoṣo ọnú ẹ̀ kò possible láì kó ṣèmi àti ẹ̀ ṣé wọ́n ló wá ń pàṣẹ nílé àbẹ́ mi babe ẹ jẹ́ kó máa lọ kó kúrò bíbá ẹ̀ ká nígbà tẹ́yìn wọlé tẹ́lọ bá ṣe ṣe kó accept ṣe tí wọ́n accept me to be your husband nǹkan tó mú wọ́n tó fi accept me to be your husband tó mú òun láti accept me bọ̀wọ́ kì í ṣe issue máa lọ sílé yín máa wá síbi iṣẹ́ máa wá sílé mọ́ ń gbà yín àti ilé àti ibi iṣẹ́ mi ò fẹ́ rí níbi kankan wọ́n mi lè sọ jù bẹ́ẹ̀ lọ but settle ẹ̀ kò fún ní nǹkan and send me your account number send her your account number I'm going to give you something okay sir bó máa ṣe lọ nìyẹn ó waste ẹ ó pàdánù iṣẹ́ rẹ̀ kì í ṣe kọ́kọ́ mi fẹ́ fún lówó kan kì í ṣe kó fẹ́ gbéṣẹ́ fún kì í ṣe kó fẹ́ fún níṣẹ́ kan bó ṣe pàdánù nìyẹn nítorí pé ó rò wípé kó ń bọ́kọ mi lájọṣepọ̀ ló lè fóun ní ìjókòó nínú ilé yẹn kó tó bá pariwo máa gbọ́ pé lè máa wá síbẹ̀ ọmọ ìwà lọ má ò pé àwọn tó bá mi ṣiṣẹ́ let me ask them 1 or 2 questions àti ṣeun bí mo ṣe béèrè lọ́wọ́ àwọn ọmọọṣẹ́ mi nígbà tí mo débi ṣe láàrin ọjọ́ kejì ẹ wá ń bí ẹyọ kọ̀ọ̀kan ni mo pè wọ́n sínú nínú yàrá tí mo ti pẹ́ ní àkọ́kọ́ nígbà tó wá mo ti mú kinní kan lọ́wọ́ mo ti fa sọ́kàn wé mo agbélé lọ́wọ́ mo ní yá búra pé ọkọ mi ò tí ì bẹ̀rẹ̀ lájọṣepọ̀ rẹ̀ Bíntù búra pé ọmọ yìí Bíntù ni ọmọ sáàjì kò tó nínú kì í ṣe Nàìjíríà Bíntù náà máa ń pè torí àwọn pẹ́ẹ̀fù Bíntù yẹn tó máa fi ń ṣe nǹkan yẹn òun ló máa fi para ó láìkí ẹ̀ gan pẹ́ẹ̀fù ló máa fi ń para kí ni Bíntù yẹn ló máa fi pa ògbára tiẹ̀ so a máa já fíkàfíkà fún Bíntù la ṣe máa pè ní Bíntù bá fi lè lọ́wọ́ búra pé ọkọ mi ò bẹ lájọṣepọ̀ rí ló bá ní àǹtí kí n sòótọ́ sòótọ́ àǹtí ẹ̀jọ́ sòótọ́ mo fẹ́ gbọ́ ẹ wò ẹ̀kọ́ ni o ẹ̀kan ibo ni mo wà níjọ́ náà ẹ wà nílé mo wá gbé nǹkan fún yín nílé ni mo wá gbé nǹkan fún mi nílé
mo rántí ó wà lèmi ju ẹ̀kan lọ bẹ́ẹ̀ ni àǹtí ẹ̀kan yẹn náà ni kódà níbo ẹ̀yìnkùlé ibi tí ẹ gbin àwọn nǹkan kan sí ibẹ̀ ni ẹ̀yìnkùlé nínú garden náà ti báwo sùn bó lè ṣe wá ṣe ó ní wọ́n ní kí n digi mú ni ó digi máńgò mú bẹ́ẹ̀ ni ó digi mú òkè báwo ló ṣe digi mú ó ní wọ́n ní kí n digi mú kí n bẹ̀rẹ̀ dáadáa kódà mi ò bọ́ pàǹtì mo sún pàǹtì nísàlẹ̀ ni so bó ṣe kúrò lọ́dọ̀ mi tán bíbá tèmi lọ sókè tí mo wí kí kó máa lọ sí ṣọ́ọ̀bù padà ní ọkọ mi pè é ó ní wọ́n kàn ṣẹ́wọ́ sí mi pé kí n wá mo wá lọ bá wọn lẹ́kùnlé wọ́n wá ní pé báwo ni mo ní mo fáìn ó ní pé òkè pé àwọn láìkì mi dẹ̀ ni wọ́n ṣe ó ní pé kí má lè kàkà wọn bá mi lájọṣepọ̀ èlò ló wá fún ẹ àǹtí èlò ló fún ẹ wọ́n fún mi ní 50,000 ọkọ mi fún ẹ lẹ́yìn ìgbà yẹn kọ́ wọn gba nọ́mbà mi wọn pè mí o wọn gba nọ́mbà kí ló tí wọ́n gbà fún wọn ní pé tí mi bá ti gbà àwọn ò ní gbà kí n ṣiṣẹ́ bí mo ṣe mọ̀ pé iṣẹ́ yìí náà nìkan irọ́ ló pa àǹtí ṣeun mo gba ilé fún àwọn ọmọ yìí tí wọ́n ń gbé o any staff tí bá ti gbà tí ó bá ti gbé tó sí gbàgbé àwọn staff mi ti sábà gbé tó sí so ilé yẹn náà máa ń wà 2 bed ni wọ́n wà bẹ́ẹ̀ tó ń gbé bẹ́ẹ̀ mo ní kò sí wàhálà 50,000 lẹ́yìn ìgbà tó padà fún ẹ lówó wọn fún mi lówó kódà tó bá wá ti bá kí wọn ò ní fojú sílẹ̀ mo jẹ́ padà mọ̀ wípé bóyá dárúkọ ẹ̀kan ní wọn nìyẹn ìyẹn náà mo dé láìka ọmọ yẹn bó ṣe ní pé àwọn òní ọkọ mi ń fẹ́ pé òun náà máa ń kí dáadáa mo sì mọ̀ pé dájì tí ń tó òun náà ní mo ní ẹ̀mí wa náà ṣe òjò fún mi ẹ̀kan yẹn náà ní o ẹ̀kan yẹn náà ní ṣé wọ́n lo kọ́ńdọ̀mù wọ́n lo rọ́bà dáàbòbò wọ́n tí ẹjọ́ ẹ ṣàánú mi lẹ́yìn pé wọ́n bá ẹ lájọṣepọ̀ pé wọ́n ṣe obìnrin oní wọ́n kò bọ́ pàǹtì ẹ̀ sísàlẹ̀ oní wọ́n kò bọ́ pàǹtì òun sísàlẹ̀ so kò bọ́ pàǹtì ọkọ̀ sùn pàǹtì ẹ̀wà sísàlẹ̀ ó dẹ̀ di nǹkan mú wọ́n ti nǹkan ọmọkùnrin bọ̀ lẹ́yìn wọ́n ti bẹ̀rẹ̀ sí ń bá lájọṣepọ̀ lẹ́yìn ìgbà tó yẹn kí ló tó ṣe fún wọn wọ́n ní kí n mú nǹkan ọmọkùnrin àwọn ṣòwò àwọn mo mú wọ́n gbébọn sí ẹ lórí rárá wọ́n fọ̀ sí ẹ rárá wọ́n ní pé tí mi bá ti mú àwọn ò ní gbà kí n ṣiṣẹ́ irọ́ ló pa he will never say that but ọkọ mi mọ bí wọ́n ṣe ń fi owó tọ̀yàn mo sọ fún yín pé màmá mi ikú ọkọ mi ò bá màmá mi sùn díẹ̀ ni because mi ní evidence yẹ but mo rí traces ẹ bàbá mi dẹ́ jẹ́ mi tó yẹ pé sáà fún lówó sáà fún bàbá mi lówó ó ti parí wọ́n ní kò sí wàhálà máa lọ àǹtí ẹ máa lé mi ilé ẹbí ti báwo ṣe bó sọ pé ọmọlára náà wà bẹ́ẹ̀ ni ọmọlára ni mo láti máa ń kí nìsín kò sí nǹkan tó máa ṣe ẹ́ bọ̀ tó bá débẹ̀ yẹn tó lọ sọ fáwọn tó wà bẹ́ẹ̀ nǹkan tó ṣe má lọ síbẹ̀ lọ bò mí bàbá bá ti sọ nǹkan tó ṣẹlẹ̀ fún ẹnikẹ́ni ó máa kú ni òyà fáwọn kan kìíní yẹn ó tó bá ti lọ sọ fẹ́ ní bọ́ọ̀dì kan tó ṣẹlẹ̀ ó máa kú ó ló máa gbà kí náà bá pè mọ́lára yes mọ́lára ló ṣì wà classic láàrin gbogbo wọn bá ní mọ́lára fún mi ní fóònù ẹ̀ bá ní òun cháàjì ẹ̀ lọ yọ wá má pẹ́ o ó dẹ̀ gbọ́dọ̀ tẹ́ ó yọ yá òun lọ́ọ̀kẹ́ àǹtí fóònù mi ni mo ní mo mọ unlock fóònù ẹ̀ ó ní mi lè unlock fóònù mi o lè unlock fóònù àbí mi lè unlock personal belonging tèmi ṣe máa ń bí kí n unlock fóònù mi kò sọ fún mi pé òun ló wà classic láàrin wọn o lè unlock fóònù ẹ̀ mi lè unlock ẹ̀ kò sí wàhálà bẹ́ẹ̀ Abdul you and Habib make una come nígbà tó ń dé àǹtí kí lè fẹ́ ṣe mílíọ̀nù lọ́ọ̀kẹ́ ó yà pé kí n máa lọlé níbo báwọn yẹn ṣe dé nìyẹn
ó yá.